ní 2006, 2007 sí 2000 lọ́bẹ̀ yàtọ̀ tó di pé àwọn kan gbogbo wọn gba òmìnira tán lọ. Tí ẹ bá dé inú iṣẹ́ ránṣẹ́ bàbá mi sáyà, ẹ bá rí àwọn olóyìnbó nínú igbó tó bá di ọmọ ṣe bí Olúwa ti wà, Ọlọ́run yóò gba ògo lórí bàbá, Ọlọ́run yóò dì mú. Tí ẹ bá dé eléyìí tí ọwọ́ sí etí sí èsì tọwọ́ sí bàbá ìsáyà lára ẹ̀ ọlọ́darí ọlọ́gbà mẹ́rin pé má ló sọ tí ó kò bá eléyìí ni o tí ìbá ṣe tí èsì ló wọlé sí bàbá ìsáyà lára ọlọ́run yóò dẹ̀gbà o àdàbí tí yóò bá sọ́lọ̀ lókè kù a ti wà lérí ò báyìí kí bàbá ìsáyà máa ṣe ìsọdúnrà oòrùn ràn òjò rọ̀ òṣùmàrè dúró báyìí. Láìpù ni o, kí mo wí. Bàbá ṣé wọ́n lọ pè mí ọ̀ pé kémi máa bọ̀ ọmọdé. Máa jẹ́ káyé ká káyé mi ká Olúwa bàbá ṣé wà lọ́sẹ̀ yìí o. Èmi máa bọ̀ lórí bàbá káyé ká káyé mi ká. Kí ọ̀run lọ, ipò lè dé kí ọ̀run lọ, ènìyàn lè dé kí ọ̀run lọ, ibi ilé kún lọ dé títì kọ́run má sùnmọ́. Ní ìgbà míì tápè ní àtúntò Ọlọ́run, ó lè jẹ́ ìwọ nìkan pẹ̀lú Ọlọ́run. Wọ́n sọ fún alẹ́ kan sí bàbá mi Ìsáyà yìí a máa ṣe ìsọjí lérí òjò a máa rọ̀ òrò a máa rọ̀ ìsùmọ̀rá dúró sọ́tọ̀ ìdá tó máa ṣẹ́gun tẹ̀ gbogbo á dẹ̀ máa lọ ọ̀rọ̀ á kalẹ̀ báyìí. Ní àkókò tó máa wí January 1. Ní January 31st of December, ó lè jẹ́ orókè méje ní bàbá ìsìlá máa gbà. Àparí ẹ̀sìn kejì. Lẹ́yìn yẹn, àlọ́sọ olùsọ̀yè. Kí ó tó jáde lólùsọ̀yè rẹ̀ pé ọjọ́ kejìlá ọjọ́ kẹsàn-án. Ó dìgbà tó bá kó wòlúwa kó tó jáde níwájú ọba. Ó dìgbà tó bá kó wòlúwa kó tó jáde nínú kòkó yìí. Nígbà yẹn, gbogbo àwọn ará ìlú Ìgbò kárí ayé tó bá débẹ̀ á dàbí pé nǹkan kan ṣẹlẹ̀ á dàbí pé Tinubu wà bí security àwọn èèyàn gbogbo nínú kòkó mọ́tò á lọ. Ìgbà ẹni a máa ń pe ẹni bá láyà máa ń pe program yẹn. Mo wá ń gbàdúrà pé ṣé irú ọjọ́ wọ̀nyẹn tó lè padà wá báyìí.
nígbà tí ṣe tó ti hijack wa. That is why ọjọ́ tí ìjọba ti hijack ẹ ò lè ráyè tọ́lọ́ ọmọ ò lè ráyè ara rẹ. That is why àwọn tí ìjọba ti lè hijack ẹ á ti fún ẹ lóyè fún ẹ nípò wọ́n ṣe gbogbo ẹ̀. Ò lè ráyè tọ́lọ́ ọmọ ò lè rí àyè tiẹ̀. Ayé ti ìjọ lọ́wọ́ máa mo gbàdúrà fún ìjọ òní mú yín. Ìjọ ọ̀mà ní mú yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lágbàáyé ìjọ ọ̀mà ní mú yín. Mo wí pé ìjọ ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa. Wọ́n du oyè fún wa. Wọ́n du ipò fún wa. Wọ́n du ìlànà fún wa. Bàbá Ìskáyà, bàbá àmà mínísítà lọ́wọ́ àlọ́mọ fún ní ìwé ìpè 20 minutes 1 hour ní ọ̀dọ̀ wa máa jẹ́ máa sunkún bí mo wọ̀. Ẹ̀tọ́ dé pé tó bá gbé máìkì báyìí ó di ìgbà tó bá gbóhùn Olúwa pé ẹgbẹ́ lẹ̀ kí gbogbo èèyàn tó ṣe kíni. Kì í lè sọ wípé èèyàn ló mọ̀ pé nǹkan wà ẹ̀kọ́ fara ágbàkọ́ wà délé wà mọ̀ pé nǹkan kan ṣe kíni ó kọjá lára. Bàbá ṣé wọ́n lò pè mí o? Pé kí èmi máa bọ̀ ọmọdé mọ̀ jẹ́ káyé bàbá káàkiri ìgbàgbọ́ ẹgbẹ́ ìwò. Bàbá ṣé wọ́n lò pè mí o? Torí òfin ìjọba dì ọ́, ipò ìjọba dì ọ́, ìlànà ìjọba kápá rẹ̀ máa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkókò tó yẹ kó lò fún aya, lò fún ọmọ, lò fún Ọlọ́run, ìjọ ló lò fún. Ní gbogbo ìgbà tó bá dé ń ṣàfìjọ, nǹkan tẹ máa yọ kúrò bẹ́ẹ̀, ẹ yọ kúrò bẹ́ẹ̀ pé Ọlọ́run kọ́ kò sáfò, ò sáfò lọ́wọ́. Ìjọ ló ń ṣàfò, ayé ló ń ṣàfò. Ọ̀pọ̀lọpọ̀ wa tí ẹ bá rò pé ìjọ lè ń ṣàfò pé Ọlọ́run rárá o. Bí o bá ń ṣàfò ìjọ, ìyẹn ò sọ pé ó ń ṣàfò Ọlọ́run. Ìjọ ló pa Jésù. Jésù dídé bí Jésù náà sọ pé tó o bá ń padà dé, ibo lórí ìdájọ́ yóò ti bẹ̀rẹ̀. Inú ìjọ ló tó bá jẹ́ wípé ò ń ṣàfò ìjọ. Kí ìjọ jẹ́ Ọlọ́run kò yẹ kí Ọlọ́run ó lè ṣèdájọ́ ara rẹ̀ o. Take note of that. Let Maria Basulibia, Maguda, Wanda Biajudu Tàbísì. Ìjọ gbogbo èèyàn bá ń wo pé ṣọ́ọ̀. Àìsàn ẹjọ́ pé ṣọ́ọ̀. Ìjọ. Bí o bá wọnú ìjọ dé ojú ẹ̀, ìjà gbọ́ Ọlọ́run lọ́wọ́ ẹ̀, á gba ìran lọ́wọ́ ẹ̀, á gba ìgbéyàwó lọ́wọ́ ẹ̀, á gba bí o lọ lọ́wọ́ ẹ̀, á lè gba ayé lọ́wọ́ ẹ̀. That is why má ṣèjọ kó o ní Olúwa gbé ìjọ sẹ́gbẹ̀ẹ́ gbé Ọlọ́run síwájú. Láti Genesis to Revelation. Kò síbi tí Bíbélì sọ pé iye ìjọba alágbẹ́dọ̀ dá sílẹ̀ o. Bíbélì ò tẹ̀ sọ fún wa pé agbẹ́dọ̀ lọ máa dájọ́ sílẹ̀ o. Ohun tí Bíbélì sọ fún wa ni pé ẹ sọ ìrere Kristi. Ìrere ni Jésù fi rán wa o. Kò rán wa ká lọ máa dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ o. Kò rán wa mẹ́ta o. Bàbá ò ṣe wọ́n ló máa dé bá sọ́ọ̀lì. Nígbà tí ìjọba dé ojú ẹ̀ka ìjà sọ pé iye mẹ́fà tó bá ní ni wọ́n á fi fún ọ nípò ó dé orí ẹ̀ ní ṣèṣì. Iye owó tó bá mú wá àbí mo bá rán iye owó tó bá máa mú wá tí dọ̀bẹ̀fẹ̀ ni wọ́n á fi sọ ọ́ ní díẹ̀.
DCC. Ìtò one generate fún ìjọ nìjà fi promote ẹ̀. Kì í ṣe bóyá ó sọ̀rọ̀ ìgbàlà àbí òdì rankan. Mo gbọ́ láìpẹ́ bàbá mi sọ pé bí àbá Ṣọládélé bá ti gbọ́ lé lórí pàdó àtìgbà pé kò sí tó wọnú orí òkè káàkiri dé. Bàbá tó tẹ́gbẹ́ tó bá déwájú ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá. Ọ̀yá lọ́sọ̀rọ̀ òkè bí bá lọ́lọ́jọ́ mẹ́sàn-án. Tó bá tó gba lọ́jọ́ mẹ́sàn-án àdúrà yẹn olùkọ́ ọ̀yá lọ́lọ́jọ́ mẹ́sàn-án mi. Tí wàá máa wò pé kí ló ṣẹlẹ̀? Ó lè sọ wá di alágbára nígbà náà. Bàbá ṣé wọ́n lọ bèrè ọ́? Ẹ sọ̀rọ̀. Ìjọ ni mo sọ nípa rẹ̀. Mo sọ tẹ́pẹ̀ ní ìjọ fún mi. Bí owó bá wà lọ́wọ́ ẹ, ìjà máa bá ọ jẹun. Tábàrí kó tó díẹ̀ kẹ́rẹ́ ìyá yẹra fún ọ. Bí ìjọba rí pé o wúlò fún òun, wọ́n bá fẹ́ lóye. Tábàrí pé iyì rẹ̀ sí ló dàbí pé o ti mọ ibi tó lọ. Ìjà tó wọ̀ nǹkan míì, ó lè fẹ́ ní sàmà, ó lè fẹ́ ní dẹ́pútì, ó lè sọ pé ìjọ ní oní irú ọ̀rọ̀ tí wọ́n lè fi búrẹ́ẹ̀lì láti gba ìpinnu lọ́kàn. Ọjọ́ tí ìjọba rẹ̀ ti gba ìpinnu ẹ látọjọ́ ẹ ló ti wọ ní ìdìbò ìjọ. That is why tó o bá jẹ́ onípinnu tó bá ti ṣèpinnu nínú ìjọ, ìpinnu tó ṣe ni kó máa lépa. Ní ìgbà tó bá yá tó bá padà lọ bá ìjọ lẹ́yìn ìpinnu tí àbá wo ṣe láìpẹ́ ìjọ ní bẹ́sì kọ́ ẹ̀yẹ ẹ̀kọ́ tó mo fẹ́. Torí wọ́n rí pé o ti mú òótọ́. Wọ́n ọ̀dọ̀ ìgbẹ́ ẹ̀fẹ́ kéèyàn mú òótọ́. Ọjọ́ tó bá ti mú òótọ́. Ìsọjí ojoojúmọ́ tí orí tíṣọ̀sì ń ṣe kí ọmọ ìjọ má bàa ṣe kí ni kó má bàa lọ ní òkè ṣe kẹ́lì dọ́rùn ìjọ kò ní ìjọba. Bí ọmọ ènìyàn bá kú ìjọmọ tó yóò fi wàásù fún. Bí ọmọ èèyàn kú, bí ìyàwó èèyàn kú, ìjọmọ bó ṣe máa pààrọ̀ pé ìyàwó ti lọ oyè má jẹ kó pẹ́ tó mú mi. Ìjọmọ bó yóò ṣe wọlé. Ìjọmọ bó yóò ṣe ṣẹ́tọ̀pù obìnrin tí wàá fẹ́ tí ò ní lè fi rí ìrìnàjò ayé ẹ̀ lọ́mọ. Ìjọba bó yóò ṣe da ọjọ́ ọ̀la rú láti òde lọ. Ìjọ pè ní ìjọ nìyẹn. Bí Minion Rescue bí ìjọba rí jẹ lọ́wọ́ rẹ̀ jẹ́ ìjọ máa ṣe káńkà déèdì káńkà déèdì. Ọjọ́ tó jẹ bá tán ìjọ á wá sọ pé kì í ṣe báwọn yọ ẹni kò àwọn fẹ́ kó ní áàkì. Àwọn fẹ́ kó di ẹ̀dẹ́bùtì, àwọn fẹ́ kẹ́ni kan di ẹ̀dẹ́bùtì yẹn. Kò lè dẹ́bùtì yẹn ní àwọn agbáṣá méjì rẹ̀ gbogbo fún. Ìjọ fẹ́ ṣe kí ni? Wọ́n ò fẹ́ dìgbé. Ṣé o mọ̀ pé lọ́jọ́ kìíní àná ìjọ rí pé ó yan àwọn ẹ̀dà. Ìjọ náà ló tún rìtáyà àwọn ẹ̀dà kan tó káwọn ọmọdé fi fẹ́ pè ní ìjọ náà. Tí wọ́n bá lò ẹ́ tán, wọ́n mọ òfin àti ètò tí wọ́n á ṣe kíni o, tí wọ́n fi rọ́bìṣì ẹ, tí wọ́n á fi lò ní ìpínlẹ̀. Gbogbo ẹni tí ìjọ ti ṣe àkóbá fún mi, mo mú ọgbẹ́ yẹn kúrò láàárọ̀. Ìjọ mi ń ká ọ́, ìjọ mi pọ̀ lọ́wọ́ ẹ̀, kò ní gbà ẹ̀ lọ́wọ́ ẹ̀, kò ní gbà ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìwàásù ìjọ yàtọ̀ sí ìwàásù ìjọba ọ̀run. Kí wọ́n wí o? Ìwàásù ìjọ ó yàtọ̀ sí ìwàásù ìjọba ọ̀run. That is why ibi yìí ò kún. Èmi náà ti lu jìbìtì ìjọ rí o. Máa bọ̀ ọ̀rẹ́. Ní ìgbà kan tí ìjọba ń ṣe program ká pé ẹ lè jókòó mọ́ ṣàlàyé ẹ̀ṣẹ̀ bí irú ẹ jókòó. Ẹjọ́ kan tá ló àbáwá ẹni dìde torí mẹ́sẹ̀gì wọn bí mi.
torí wọ́n ti dàbá tì mí sí ọ̀rọ̀ àdìtú ni mo sọ fún yín ẹ jókòó. Èmi náà mo mọ gbogbo ọ̀nà tá a lè mú ìjọ kú ọ mo ti ṣèṣọ bí ìjọ rí o bí pé ká pè wá lọ́jọ́ Sunday ká sí ọ̀run ká ṣiṣẹ́ àmì ní Monday kí ṣọ́ọ̀ṣì ó kú bìtì ní Monday yẹn káàkà sọ fẹ́yìn ọmọ Ọlọ́run èyí tí a bá ní agbára ẹ̀fọ́ tó bá tóbi lápò yín ẹ̀fì jù sókè ẹ̀fì lẹ̀ Tuesday àmì kowó Thursday àwọn pè bàbá aláwo Wednesday àwọn owó yẹn àwọn àgbà ní Thursday là á gbà owó tá a bá pè ní Wednesday tó bá di Thursday táwọn fẹ́ parí tán àwọn àpò àwọn abiyamọ ẹ̀yin tẹ̀ lè ra nga torí ọmọ ayé ológo kan torí ìràwọ̀ ilé kan àwa èmi náà ti ṣòṣèlú ìjọrí o mo kúrò fáwọn bàbá wa o mo dàbí Pọ́ọ̀lù ní o lẹ́yìn yẹn àwa gbà àwọn aga àwọn kan yẹn lọ́jọ́ Friday ní ọjọ́ Friday àwa gba owó ńlá àwa dá ọjọ́ mẹ́sàn-án sí a lè kọ́kọ́ dá ọjọ́ 21 tábà ti dájọ́ 21 yẹn táwọn èèyàn bá ti jáde tán àwọn sọ pé ẹ̀yin wo lẹ lè san tí yín lónìí ẹ̀yin wo ni ẹ wà ní agbára rẹ̀ tẹ̀lé àti kọ́kọ́ pé 21 days ago but a sì ń padà pọ̀ fáwọn tó tán láti mọ̀ wọ́n. Ẹ̀yin wo lẹ lè san tí yín lónìí ìyẹn la fẹ́ fi kówó oníṣọ́jí àti gbogbo wa tá a máa pín ní vẹ́sì. Lẹ́yìn yẹn wọ́n ò lè má bàa mi jẹ o torí àti ọ̀sẹ̀ mi jẹ ọ́ rí o. Kò sì yẹ kí wọ́n sọ gbogbo àṣírí wọ̀nyẹn ní ìsìn. Lẹ́yìn yẹn ẹ̀yin wo lẹ lè san láàárín òní sọ́jọ́ mẹ́ta. Ẹ̀yin wo lè sọ láàárín òní láti mọ iye ẹni tí capacity wà. Àwọn ẹni wa gbọ́ bàtà wa ẹ wá máa tẹ bàtà yìí. Ayayayayaya. Ọ̀gá yín náà ti lu jìbìtì rí o. Àwọn ẹni wa kọ́ kí n tí mo wí yìí o. Káwọn blọ́ọ̀gì àti bá mi yá o. Adékọ́tì ẹ̀. Ọ̀gá yín náà ti ṣe gbogbo tí wọ́n ṣe yẹn rí. Àgbèrè ká ní mi ò bá wọn ṣe ohun àtọ́wò. Ṣùgbọ́n ká fi chọ́ọ̀tì ṣe níbi tí. Ká fi sọ bí owó. Ká ṣe sọ bí tọ́ báyìí. Kí chọ́ọ̀tì mi tó ẹjọ́ bàbá bẹ́ẹ̀ wá sọ́dọ̀ wa. Ẹjọ́. Ní ìráyè ní ara mi o. Ní ìráyè ìyàwó mi náà. Ọmọ bí bá ti kó Port Harcourt. Mo tún lọ búrẹ́dì sí Wọ́rí. Ní Wọ́rí. Ní Olúwa tù wá. Ìjọ mi bá tiẹ̀ jẹ́. Ìjọ mi pín ìwà àtọ̀lọ́ mi. Lẹ́yìn yẹn, àwọn tó jẹ́ pé ìgbàgbọ́ náà fi jáde, ẹ̀yin ní ilé tuntun lè ṣe, á lè máa gba gbogbo ẹ̀. Lẹ́yìn yẹn, a lè tún wá rò wọ́n wọ àrà ká tó gbé ìran ọ̀run lákàkalẹ̀. Ẹ̀yin wo ló wà ní agbára láti ra ìdí pánù fún àtàbárí pé ṣọ́ọ̀ṣì. Ní oṣù mẹ́ta síbi táwa bá a ṣe é ṣe náà nígbà gbogbo tá ń ṣe èmi náà mọ̀ ọ́ kí wọ́n wí èmi náà mọ̀ ṣùgbọ́n màtúrí bẹ́ẹ̀ kọ́ dàbí adùn lóògùn màtúrí bẹ́ẹ̀ dàbí ọ̀pọ̀ fàánù ayérayé nù àdìtorí ayé ní ọ̀pọ̀ fàánù ìlú. Má torí pé ayé ládùn kó o sọ àgbà ayérayé nù. Àgbè tó rí láyé yìí kò tó àgbè lóògùn. Má torí pé ayé ládùn kó o sọ àgbà ayérayé nù. Àgbè tó rí láyé yìí ọ̀pọ̀ fàánù ìlú. Ní gbogbo ìgbà yẹn, inú ìjọ dùn sí wa torí à ń powó fún ìjọ.
a lè gbé ìjọ sókè. Bí o bá gbé ìjọ sókè tó o gbọ́ lọ sókè, ọjọ́ ìgbàsókè ò ní gòkè o. Ìjọ lásán ló gbé sókè. Tó o bá gbé ìjọ sókè tó o gbé ọlọ́ sókè ní ọjọ́ ìgbàsókè ò ní gòkè o. Ibi ìjọba parí èsì láàánú ẹni ó parí èsì. Don't allow chance to take away your life, your vision, your eternity. Tí ẹ bá rí atọ́mọ̀sí kankan, mo ti sèyàn lórí òkè, a pe bàbá wa wàyí ìwà sórí òkè, àwa wa pè gan, igán ni o wa pa gbogbo àpè eléré ìtàgé olórí kankan yìí. Strategic láti jẹ́ kí èèyàn pọ̀ ní ìsọ̀bí ni o. A pè bàbá wa wàyí ìwà, a wá pe àwọn èèyàn. Ó wá pa ìgbẹ́ kan níbi ta ló látọ̀ bẹ́ẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ ní wọ́n ti sọ gbogbo ẹ̀ fún mi àtijọ́ sún kí ẹ̀rí kó dárúkọ ìyànṣẹ́ ọlọ́run ó wá pa ìgbẹ́ kan ó da owó sínú agolo ó ṣe gbogbo ẹ̀ nígbà tó ṣe tó báyìí ó dáná sunwó yẹn nínú ṣọ́ọ̀ṣì owó dúró nígbà tó bá sọ pé kìnnìbà ló bá gbé jáde báyìí owó tuntun ó ti kó owó sí abẹ́ àpótí àwọn èèyàn ó lè ti pààrọ̀ rẹ̀ lọ́dún wọn òṣèlú tó mọ̀ sẹ́ẹ̀ni nígbà tó di ọjọ́ ìkejì sẹ́ẹ̀ni gbogbo bí ikú lọ ni sẹ́ẹ̀ni bàbá mi ẹnìkan pààrọ̀ owó sẹ́ẹ̀ni nígbà tó di ọjọ́ kejì báyìí ó pe owó jáde kẹ́nìkan owó tuntun nígbà ọjọ́ kejì ibi yóò pèrò. Ibi yóò ṣé mo parọ́ mi nígbà tí àwa parí ìsọjí olóòfẹ́ sọ àṣírí kan fún òun ṣe fún wa. Ó ti ó gbọ́dọ̀ sọ ọjọ́ ṣe gbogbo ẹ̀dá. Nígbà tó wá ṣe àlàyé bó o ṣe tọ́jú owó nílẹ̀ tí wọ́n ti kówó sí aláàkókí tí gbogbo èèyàn. Ó wá pẹ́ nìkan jáde kó wá ṣe dírámà o. Nígbà tó lọ́jọ́ kẹta tá a tó gbé èèyàn àwọn èèyàn o. Ṣùgbọ́n àwọn kan dúró àwọn kan ló pé ó tẹ́ wá ní bó ṣe jẹ́ nìyẹn ẹni tó bá ti gbóhùn ìjọ máa ń lọ ó máa gbẹ̀kà bọ̀ ohun Ọlọ́run nìkan ló lè fi bí ìṣẹ̀dá jọ. Bí Olúwa ti wà bí orílẹ̀-èdè bá máa dáa. Ìjọ nígbà pẹ̀lú ìbàjẹ́ ìjọ ẹ̀sìn ló kọ́ lórílẹ̀-èdè yìí orílẹ̀-èdè Ọlọ́run ẹ̀sìn ló kọ́ lórílẹ̀ Yorùbá ìlú Ọlọ́run. Màtòrí káyé ládùn kò sànù ayérayé nù. Adùn tó ìlàyé yìí ọ̀dùn ilé Ọlọ́run. Màtòrí káyé ládùn kò sànù ayérayé nù. Adùn tó ìlàyé yìí ọ̀dùn ilé Ọlọ́run. Ìjọ fún ẹ lóye ọ̀fẹ́ kọ́ ìtàn fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ láti fọ́. Wọ́n gbàdúrà fún gbogbo ẹni tí ẹ̀ ń tẹ̀lé mi láyé. Ohun gbogbo tí èso fi mú àwọn àyànfẹ́ ní àkókò yìí bí ìjọ bí ìmọ̀ràn bí Olúwa wí bí ìwé mọ́ wí mọ́ ọ̀dẹ fi mọ́ ọ. Ẹgbẹ́ ẹsẹ̀ débi tẹ́jọ́ kò sí ẹgbẹ́ náà wọlé ẹ parí. Ìdí mo tẹ̀ sọ kẹ́yìn agbẹ́lọ̀ kọ́pì lọ́kàn mẹ́sẹ̀gì ọ̀tọ̀ ní kẹ́wọ́n kọ́pì. Ewu ìjọ the Paris ọ̀tọ̀. Ìjọ mo wo kìnnìkan láìpẹ́ wọ́n fi hàn mí ní mọ́lẹ́à. Pásọ̀ ó pe ẹnìkan nínú ọmọ ìdọ́lọ́mọ orí ẹ̀ ṣọ́ọ̀ṣì máa pé kí ló ní ó wá sọ pásọ̀ pé ẹ̀ka náà wá kọ́ ṣọ́ọ̀ṣì lè pé ẹ̀ṣẹ̀ tó dá
Ọlọ́run lè dá ìlú láti ní irú ẹ̀ṣẹ̀ wo ló dá ọlọ́run adájọ́ ẹ̀kọ́ oṣù mẹ́sàn-án èyí tó fi tó ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì àwọn olùdásọ̀rọ̀ tó bá ṣe ẹ̀ṣẹ̀ tó ń dá fún ọ ọlọ́run gbàgbà lè dá ìlú ọ̀sán ní rárá ọlọ́run ti darí bìí ọ̀ bọ̀ ọ ní hà ṣé kò wọ́n sọ ẹ̀ṣẹ̀ o ló bá sọ fún pé lágbájá nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ti ṣe pẹ́. Hallelujah. Pé ṣé o bá lágbájá sọ̀tọ̀ ọ̀gá akọni kan ọ̀gá akiri kan àkọ́bí wọn kọ́ ní pàpàpàpà. Ìyàwó kan ọ̀ ní pàpàpàpà. Pàtàkì Ọlọ́run lè darí ìdílé lórí. Ọba ìyàwó náà sùn. Ọba ṣé ẹni pé tó bá jẹ́ ọmọ ọlọ́mọ ni tí ò ká ìyàwó àtọmọ ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ adọ́lọ́run wọn. Nígbà tá a sọ ti ọmọ àti káwá tẹ̀ wá sọ ti ìyàwó ẹ̀ ó rí pàpàpàpà lóhùn lọ́wọ́ fà. Ẹ̀dá lè lé ọlọ́wọ́. Ìtàn pè ní ìjọ nìyẹn. Ohun tí wọ́n lè gbà fún ara wọn ṣùgbọ́n tó ń fi lọ. Máa torí báyé lọ́dọ̀ òṣèlú ayé lọ́dọ̀. Adé torí ayé lọ́dọ̀. Bó bá ti fẹ́ràn ṣọ́ọ̀ṣì, ó fẹ́ràn ayé tó wá, ó lè fẹ́ràn ìran rẹ̀, ó lè fẹ́ràn ayérayé ọ̀tọ̀mọ̀tọ̀ fún ọ. Ṣùgbọ́n ibi tí agbára rẹ̀ bá gbé tó bá lórí ọ̀fẹ́ ṣe fún ṣọ́ọ̀ṣì, but ayé tó wá ìran rẹ̀ ayérayé ìdílé ẹ̀ ṣe fún. Ẹ pariwo kí tó máa lọ ibi ẹjọ́ kò sí ẹ̀. Ẹ pe orúkọ Jésù. Ìkan nínú àdìtú Ọlọ́run ni pé kéèyàn lè jókòó sí ojú kan kó wà lójú kan gbogbo tó fẹ́ dà láyé kó lè wá máa pa á bẹ́ẹ̀. Ẹranko kan bẹ nígbó ọ̀ka náà máa ń pè ibi ó bá jókòó síbẹ̀ ṣe wà lóúnjẹ rẹ̀ ti máa pa ìyẹn ni pé àánú àti ìrànlọ́wọ́ láìsí náà. Ẹ pe orúkọ Jésù. Olúwa o, yẹ kí rí àánú gbà ọ́. Yẹ ìjọ láti tú rẹ̀ tí mú kéèyàn ṣe làálàá kó tó láàánú gbà. Àdìtú tí jẹ́ kéèyàn ṣe làálàá kó tó fẹ́ nínú ọ̀. Oyè mi lójú kò sí oyè. Olúwo àdìtú tọ́mọdé kéèyàn wà ní ibì kan àdìtú tí mú kéèyàn wà ní ibì kan tí gbogbo tó fẹ́ ṣe láyé lè máa bọ́ sí. Àdìtú kéèyàn fi jókòó sí nìkan tí gbogbo tó fẹ́ ṣe láyé tí ò ní dààmú. Àdìtú tí ìgbà ọjọ́ kéèyàn dààmú kó tó láàánú gbà á sọ̀rọ̀ àwọn níbi tí a jókòó sí ẹ̀. Àdìtú tí ìgbà kéèyàn dààmú kó tó láàánú gbà. Àdìtú tí ìgbà kéèyàn ṣe làálàá kó tó láàánú gbà. Àdìtú tí ìgbà kéèyàn kó jìyà kó tó láàánú gbà. Ẹ sọ̀rọ̀. Ẹ má bèrè àwọn ọ̀kọ̀ọ̀kan níbi tí a jókòó sí i. Ẹ má bèrè kankan. Ó tẹ́ fẹ́ kí àdìtú wá sórí ẹ̀. Ó yá.
Ní orúkọ Jésù Olúwa. Olúwa máa ní kí n sọ kankan fún wa ní ọgbà kankan. Bí mo ṣe gbọ́ nìyẹn, Olúwa ní kí n sọ kankan fún wa. Ọjà òtítọ́ yóò padà ta ọ́. Lábẹ́ bó ti wọ́n kó rí ẹsẹ̀ lórí à. Ọjà òtítọ́ yóò padà ta ọ́. Lábẹ́ bó ti wọ́n kó rí. Ọjà òtítọ́ yóò padà ta ọ́. Lábẹ́ bó ti wọ́n kó rí. Ọjà òtítọ́ yóò padà ta ọ́. Bàbá ṣe ń sọ̀rọ̀ tán, mo sì fẹ́ padà wá. Mo gbọ́ orin yìí, mi ò mọ mẹ́sẹ̀gì, mi ò mọ tó ní. Ọjà òtítọ́ yóò padà tà lábẹ́ bó ti wọ̀ rí. Ọjà òtítọ́ yóò padà tà ọ́. Lábẹ́ bó ti wọ̀ rí. Ọjà òtítọ́ yóò padà tà ọ́. Lábẹ́ bó ti wọ̀ rí. Ọjà òtítọ́ yóò padà tà ọ́. Lábẹ́ bó ti wọ̀ rí. Ọjà òtítọ́ yóò padà tà ọ́.